wọ́n lọ gbé fíìmù kan jáde fíìmù gédégbé wọ́n bá lọ sọ àwọn babaláwo lóòótọ́ ni mo wà lórí rẹ́sì ìmáàmù Ọ̀yọ́ bet mi pariwo fẹ́ni kankan mo fọ̀rọ̀ yẹn sílẹ̀ ni nígbà mo rí pé àwọn olóṣèlú ti tọwọ́ bọ̀ wọ́n ti sọ di politics mo fi sílẹ̀ fọlọ́run pé ibi tó bá wẹ̀ dá lẹ́jọ́ mi ò dẹ̀ ṣàyọjú náà ní tó tọ́ sí mi làwọn ẹbí mi ní dandan mo gbọ́dọ̀ béèrè àmọ́ o láti bí around October táwọn ẹbí mi ti kọrúkọ mi ni mo ti rẹ́wọ́ ọlọ́run kan tó bẹ̀rẹ̀ sí jáde tí ń bà mí lórúkọ jẹ́ mo fọwọ́ lẹ́rán pé asa ní téèyàn jọ fàpọ̀ téèyàn jọ sọ pé ìjà tá a jọ jà ní káwọn onílàkàwọ́ tó call attention mi pé ọ̀rọ̀ ìmáàmù Ọ̀yọ́ ò ní fa gbogbo ìbú yìí o ẹ̀wọ̀n tí ẹni yìí sí ẹ kó mọ̀ táyé láyà kó o lè bá a fèsì tó o bá ti fèsì ẹ̀yin méjèèjì ọmọ exchange ọ̀rọ̀ wọn á wá tààgẹ̀ pé blogger ni o ẹ mọ̀ súnmọ́ o blogger ni o eléyìí ọ̀tọ̀ sípò blogger ni o kí ló wá lè tó bá yọ lọ ẹni àṣelóore nú ayé tó wá di pé gbogbo ọjọ́ kọ̀ọ̀kan yọ wá dáwọ́ kan tí ó gbé jáde mo wá fọwọ́ lẹ́rán mo bẹ̀rẹ̀ sí ní wòran àfìgbà mo tó wá rí fíìmù ìtàn tó gbé jáde kí ló dé kí lẹ fẹ́ gbà níbẹ̀ ẹni Ọlọ́run bá ti ṣubú mílíọ̀nù yóò lè ti ṣubú tẹ bá ti ń bá àwọn èèyàn ṣe tipẹ́tipẹ́ kì í ṣerú mi wọ́n bá gbé fídíò jáde ààrẹ ẹ̀kú eégún àmọ́ ààrẹ ni tó gbé eégún ààrẹ ẹ̀kú eégún ààrẹ àwọn tí wọ́n dúró tì wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí kinní yẹn akéwùgbà góòlù Taofiki ọmọ akéwùgbà góòlù àkọ́kọ́ bí wọ́n ti fẹ́ lù wọ́n fi orúkọ kan pé méjì orúkọ bàbá mi lọ́yẹ wọ́n lò wọ́n lọ fi wọ́n ti inna Allaha la yahdil qawma adh-dhalimin kò sí Ọlọ́run mi ò ní fọ̀nà máa lábòsí tí ó fi perfect wọ́n rí perfect wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n ń ṣe bí eléyìí tàtàkó sí ni mú kí ni wọ́n fẹ́ achieve nǹkan mẹ́rin náà fẹ́ fi achieve àkọ́kọ́ wọ́n fẹ́ kí n regret stand mi lórí pé mùsùlùmí kírísítẹ́nì àwọn traditionalists àní bára wájà yorùbá lájọ jẹ́ bó ṣe yẹ kó wà nù ayé nìyẹn wọ́n fẹ́ kí n regret yẹ pé àwọn traditionalists àwọn oníṣẹ̀ṣe orí tí wọ́n ṣe àbí wọ́n ṣe lè jásìkò yìí ni wọ́n jáde tí wọ́n máa wá sọ pé àwọn ń bẹ lọ́hùn ẹ dákun bóun ni wọ́n ṣe pé tá a jáde kalẹ̀ mọ́mú kí ni wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ mo sì mọ̀ pé èèyàn mẹ́fà ló wà lábẹ́ ọ̀rọ̀ yìí èèyàn mẹ́fà ló wà lábẹ́ ọ̀rọ̀ yìí mẹ́rin nínú wọn ń bẹ nílùú Ìbàdàn ẹnìkan bẹ lọ́yọ̀ ẹnìkan ò sí nítòsí àwọn mẹ́fẹ̀ẹ̀fà ní ẹjọ́ ń plan kìíní yẹn láti October bí wọn bá ti gbé ìbà lórúkọ kan jẹ́jẹ́ báyìí wọ́n tún gbé mi tẹ̀lé wọ́n wá lu ẹnìkan gẹ́gẹ́ bí microphone ìwọ ni ọmọ ìbà lórúkọ jẹ́ ìwọ ni ọmọ ìbà lórúkọ jẹ́ kéèsì tí mo gbé lọ sí Ìlọrin wọ́n rò pé Ìbàdàn ni màá gbé dúró ni wọn bá ti tọwọ́ bọ̀ wọ́n mọ̀ pé màá lọ sílùú Ìlọrin ẹ wá wo irọ́ funfun tí wọ́n lọ ń jọ ẹni Ọlọ́run bá ṣe tán tí ó gbé dépò ẹgbẹ̀rún bàjẹ́ ò lè stop ẹ̀ I'm not desperate on the issue of imamship of Ọ̀yọ́ alhamdulillah ntí mo ń ṣe nu ayé pọ̀ tí o bá sí ẹbí mi tí wọ́n ní dandan o gbọ́dọ̀ mọ́ béèrè ẹ̀tọ́ àwọn bàbá wa tí wọ́n jẹ́ ìmáàmù àkọ́kọ́ lọ́yọ̀ bàbá tó bí bàbá ni ó jẹ́ ìmáàmù àkọ́kọ́ lọ́yọ̀ ní 1830 something ẹnìkan fẹ́ fà mí láhán òun tún ní kì í sọmọ ìpìlẹ̀ kì í sọmọ kínní kan lẹ́ni tó jẹ́ pé bàbá tiẹ̀ 1993 nàbí 2003 ẹni tí bàbá mi ti jẹ́ ìmáàmù over 180 years ago mi ìpínlẹ̀ àmì lọ́mọ ìpìlẹ̀ ẹni bàbá rẹ̀ jẹ́ ìmáàmù tí ó ti wọ 30 years wà lọ́mọ ìpìlẹ̀ èébú bẹ̀rẹ̀ sí ní wá òkú bẹ̀rẹ̀ sí ní wá right and left àwọn àdàbí ẹni pé mi nìkan ni àmọ́ borí bá ṣe tó ní ṣe fọ olórí the bigger the head the bigger the head borúkọ yẹn ṣe tó tẹ́lẹ̀ náà ní jẹ́ kan ju òkú mọ́. number 2 ní tí wọ́n fẹ́ achieve lára fídíò yẹn wọ́n fẹ́ kí gbogbo mùsùlùmí orí nírí pé ebo ní gbèjà àwọn míì pé ẹ̀yin kírísítẹ́nì ní báyìí jà ẹ̀yin traditionalist ní báyìí jà sẹ́ẹ̀rì pé ẹlẹ́bọ lélẹ́yìí eléyìí ọ̀tọ̀ kọ́ wà nípò ẹ̀sìn kò tọ́ kó líìdì àwa mùsùlùmí ẹlẹ́bọ gédégbé lélẹ́yìí ẹ má gbàgbé pé wọ́n ti lẹ orúkọ ẹlẹ́bọ mọ́ mi lára tẹ́lẹ̀ nítorí pé mò ń sọ yìí pé kílẹ̀ ń bá àwọn kírísítẹ́nì sí kílẹ̀ ń bú àwọn traditionalist sí wàhálà ẹ̀sìn tiwa tó wá fèsì lọ́tọ̀ bẹ́ẹ̀ bá ti ní ọ̀tọ̀ wá fèsì RMQK ló tó yọjú gbogbo ẹni tẹ́ ń pa àwọn èèyàn ní ẹlẹ́bọ lélẹ́yìí challenge ńlá lè tọ́ yọjú RMQK ọgbọ́n bó la sì fẹ́ fọgbọ́n jagun ayé lórí eléyìí mùsùlùmí ọ̀yọ́ àwọn unity ariwo tí wọ́n ń pa látijọ́ iná ni pé bẹ́ẹ̀ ṣe ń ba orúkọ àwọn mùsùlùmí jẹ́ tẹ̀ ń tọwọ́ bọ̀ gbèsè ayé àwọn mùsùlùmí kò ní jẹ́ aṣọ kan ẹ jẹ́ manage ara wa ẹ fà wọn kírísítẹ̀nì lẹ̀ ẹ fà wọn oníṣẹ̀ṣẹ̀ lẹ̀ ẹ jẹ́ àjọ manage ara wa kájọ sọ̀rọ̀ in one voice mùsùlùmí ilẹ̀ Yorùbá á pín sí ọ̀nà tó ju 1000 lọ nísì bó o la ṣe fẹ́ jagun ẹyọ kẹta àwọn ènìyàn. number 3 n tí wọ́n fẹ́ achieve pẹ̀lú fídíò yẹn wọ́n fẹ́ achieve pé tó bá jẹ́ pé náà lọ́nà bá kádàrá pé yóò débẹ̀ wọ́n á wá lébẹ̀lì ẹ̀ pé ìmáàmù ẹlẹ́bọ ni ẹ wọ́n lọ wo fídíò yẹn ìmáàmù ẹlẹ́bọ ni tó bá wá jẹ́ pé tó wá fà tọ́lọ́mùbá tó lọ́tọ́ rí bẹ́ẹ̀ lọ́nà kejì wọ́n wà ní kíní ẹbọ tó lọ ṣe ńlọmọlọ ìbínú Ọlọ́run ni wọ́n ti plan kíní yẹn wọ́n program everything kí lẹ́sẹ̀ mi ọwọ́ pé ẹjẹ́ àsọ̀kan náà lẹ́sẹ̀ mi láti lè jẹ́ ìyára wọn tó wá lọ gbé fídíò tí mo ti ṣe sẹ́yìn níbi tí mo ti sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ dìde ẹ̀yin ẹlẹ́sìn Christianity ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin traditionalist ẹ ràn mí lọ́wọ́ àwọn tí wọ́n sọ wádọ̀ta ara wa tá a fi ń búra wa lórí internet tí wọ́n ti sá lọ tẹ́lẹ̀ wọ́n fẹ́ stage come back ẹjẹ́ àjọpọ̀ àwọ̀pọ̀ kájọ lé wọn kúrò kí wọ́n sọ wádọ̀ta ara wa mọ́ ọ̀tọ̀ lọ́gẹ́yìn náà wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní lò wọ́n lò nílò wípé bóyá ó lè yí kádàrọ̀ lọ́hùn. Yorùbá máa ń pòwe kan Yorùbá ní asúfẹ́ yàgbàdo ó farajolè ó farajolóko òwe ńlá ní nílẹ̀ Yorùbá ẹni tí ń súfè tí ń jí àgbàdo yá bólóko bá ka mọ́ bẹ́ẹ̀ alẹ́bí ń pa ni mo ní nǹkan ya díẹ̀ níbo rí pé mọ̀ nǹkan ní òkè ọba jẹ́ kó lè ní sẹ́yọ́ sọ̀rọ̀ ni àmọ́ bí ọba sí olóko kọ́ tó lóko ọba bá ń bẹ̀ ó dolè ó kó nǹkan olóko lọ́nu. àwọn kan jáde wọn làwọn pt mi lórí orúkọ tí wọn ti rò pàmò ti bàjẹ́ rárá asúfẹ́ yàgbàdo ọ̀farajolè ọ̀farajolóko ni bàbá ní òun ìní tó bá lọ òun ìní á lè sọ yí pé kan náà ni wá bàbá dẹ̀ ní yóò wíìnì bọ́bá rí bá mi á lè sọ yí pé bàbá ti túra wá sílẹ̀ bẹ́ẹ̀ asúfẹ́ yàgbàdo farajolè ọ farajolóko ni kò sí ète tí wọ́n gbé wá
tọ́lọ́run pé kó yí ọmọ akéwù gbẹrú adabani rabbi fa hasana tahdibi ọlọ́run mi kọ́ mi lẹ́kọ̀ọ́ ó dẹ̀ kọ́ mi ní ẹ̀kọ́ tó brilliant ọlọ́run kí n wà highly intelligent mo máa ń rí gbogbo challenge ayé bíi pé àgbéga kan bọ̀ ọlọ́run fẹ́ gbé mi ga ni kò sí tí mo lé láyé tí mo miss tí mo wà ní ikú lọ́kàn rárá oore mi ìtọ́jú yẹn lọ́tọ́ ń bọ̀ lẹ́yìn ẹni gbogbo òkú tí mo bá lé láyé mo fi síwájú ọlọ́run kò sẹ́ni tó wáyé tí wọ́n lẹ irọ́ mọ́ lára rí borúkọ bá ṣe tóbi tó náà ni wọ́n sì lẹ̀ wọ́n lẹ̀ má ànábì gan lára ànábì Musa ni wọ́n parọ́ mọ́ wọ́n lè sùpà láyé jọ̀hún ẹni ọba ti sùpà ó ń la ìsàn tó burú jù ní sàmọ́ ní ànábì Musa nítorí pé Musa kì í wẹ̀ níta gbangba bíi tiwọn Musa wà lọ sódò tó jìnnà ó lọ wẹ̀ ọlọ́run fẹ́ fọ Musa mọ́ ọlọ́run fẹ́ gbé Musa ga ní òkú atẹ́gùn ìjì atẹ́gùn ńlọ bá gbé aṣọ Musa níbi tó kà sọ sí ní bá ń gbé aṣọ Musa lọ Musa bá bẹ̀rẹ̀ sí sáré tẹ̀lé aṣọ ẹ̀ ìgbà tí Musa ń fi dúró táṣọ yẹn á fi bọ́ sílẹ̀ àárín ọjà lásọ yẹn ti lọ dúró Musa ọmọ pọ́n ti dáàrin ọjà gbogbo ayé ti wá rí abẹ́ Musa pé àṣẹ parọ́ mọ́ ni àṣẹ òṣùpá hawkalẹ̀ di adáwó Musa fọ́bàrà ọlọ́run ní ìmọ̀ kan ni ọlọ́run mi mo fọ Musa mọ́ wakana indala ìwàjí àn tó ń ti gbogbo aburú tí wọ́n sọ fún ẹni rẹ ni lọ́dọ̀ èmi ọlọ́run bọ́rọ̀ tí wọ́n bó ṣe jẹ́ nìyẹn ẹ continue ẹ bọ́ lọ́n bẹ̀ rere ni ẹ ṣe ẹ má ṣe ká bó ṣe lè wù kó pẹ́ tó ìkà á jìyà nítorí pé rere lÓlúwa fi san rere. rere ni ẹ ṣe ẹ má ṣe ká rere ni ẹ ṣe ẹ má sọ ká bó ṣe lè wù kó pẹ́ tó ìkà á jìyà. dájúdájú rere lÓlúwa fi san rere. bàbá wa láàfin ọwọ́ adé Abdulhakeem mo kí yẹn kú oríire ìrìn àjò lọ sí Àbújá Akeem méjì wọ́n lọ sílùú Àbújá Akeem ọba Akeem ọmọ ọba àánú ọlọ́run ní wẹ̀yìn méjèèjì. amina. Al-Qur'ani ní afaminu makirallahi wala ya'manu makirallahi illa qawmul khasirun. ṣé ẹ ń fọkàn balẹ̀ sí plan ọlọ́run ni. kí ló dé dáyẹn yẹn trust sí pé cyber bully ń lọ sí control ayé níbi abẹ́lé. afaminu makirallahi. ẹni tọ́lọ́wọ̀n ọba gbé ṣubú tọ́lọ́wọ̀n ṣetán láti gbé ṣubú ẹgbẹ̀rún ahọ́n ò lè gbé ṣubú. afaminu makirallahi. bí erin méjì bá ń jà koríko tó wà lábẹ́ gbórí sani balagbara bá ń bara àwọn ìjà wọ́n parí ìjà tiwọn ìjà bí òótọ́ bọ̀rọ̀ kẹlẹ́ ni wọ́n sọnù ni àmọ́ gbogbo ẹni ó ti fẹnu járọ́bà wọ́n padà wàá fà bọ̀ bá wọn. afaminu makirallahi. ó yà mí lẹ́nu ìlú tó ń bá bí ọ sí tó o bá fẹ́ràn lú ẹ ajẹ́pọ̀ máa lè nìyẹn níjọ́ tí ẹ lé ànábì jáde nílùú Mẹ́kà ànábì bu erùpẹ̀ Mẹ́kà ó fi ra wọ́ báyìí yahadọ̀ Mẹ́kà mo pè rẹ erùpẹ̀ Mẹ́kà mo pè rẹ erùpẹ̀ tó lóore jù nínú gbogbo erùpẹ̀ tó lọ́dà wallahi lawla akhrajtu mink máa kharajtu tí ì bá ṣe pé wọ́n fọ́ọ̀sì mi jáde nínú ẹ̀ ni erùpẹ̀ Mẹ́kà mi ní jáde kúrò nínú ẹ̀ wọ́n lé mi ní ọ̀kan nínú ọjọ́ tí mo ànábì dùn jù níjọ́ tó padà wọ̀lú bàbá ẹ̀ padà mo wá lẹ́nìkan tó jẹ́ pé èdè Ọ̀yọ́ ní sọ kò sọ èdè ìlú mi èdè Ọ̀yọ́ ni ọ̀sẹ̀ exam Yorùbá èdè Ọ̀yọ́ ló fi kọ́ aṣọ tí ń wọ̀ torí bí ìlú kọ̀ọ̀kan bá ṣe rí aṣọ táwọn ọba wọn bá ń wọ̀ lẹ́fìmọ̀ irú aṣọ tí ń wọ̀ nínú yẹn tó jẹ́ aṣọ traditional wọn aṣọ Ọ̀yọ́ ló ń wọ̀ aṣọ Ọ̀yàlà aṣọ Àgbádá aṣọ Ọ̀yọ́ aṣọ Ìbàdàn ńlò ń wọ̀ oúnjẹ Ọ̀yọ́ oúnjẹ Ìbàdàn ńlò ń jẹ ìwọ náà lọ́wọ́ jáde lọ́wọ́ ní mẹjọ tí àwọn tí ń bẹ lọ́yọ̀ọ́ Fúlàní ni wọ́n la hawla wala quwwata ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀.